سلامي روح من طيبة حلا وكيف عند ذاك القبر في روضة التي تكون يمينا للمصلي إذا صلى سلامي على المختار من خيرة الأمم تكون يمينا للمصلي إذا صلى سلامي على المختار من خيرة الأمم وأكرمه مبعوث به رسل قد ختم سلامي على من صار ليلا إلى الهلا وكان له جبريل من جملة خدم سلامي على من شق جبريل صدره صغيرا ولم يشكو لذلك من ألم ألا يا رسول الله يا خير عليك صلاة الله لا تتناهى فيا فوز من صلى عليك من الورى صلاة يعم الكون منك سناها اللهم صل على روحي على روح سيدنا محمد في الأرواح صل وسلم على جسده في الأجساد الله عليه وسلم صل وسلم وبارك على قبره في القبور اللهم بلغ روح سيدنا محمد تحية والسلامة صلاة ترضيك وترضيه وترضى يا أنا يا رب العالمين اللهم بسره لديك وبسيره إليك يا من عرفت محمدا بكماله وجلاله وخصاله وجلاله املأ مكانك والزمان مصليا ومسلما دوما عليه وآله أكي الله الله ọba tó ṣe pé ó jàre gbogbo wa bàbá sàlá ṣe nìkan pé òun ń dààmú kò tó lówó kò nínàkúnà ó lọ mọ̀ sí dà ẹni tó wá dààmú tó tó sì ń kọ́. àbọ̀ àríwọ̀ ṣẹ́dá ọlọ́run jẹ̀bi kọ́ àwọn tó ní kí wàhálà rẹ̀ yọrí tí bàbá rẹ̀ tí ò yọrí ń bọ̀. àṣẹ́yàtà abára ń bẹ abára wa yìí tí wàhálà wa yọrí àmọ́ yìí ẹni ó fìtínà tí ò rí èèyàn dání ẹ lọ bí.
kódà àwọn àtàrẹ ní bí àmọ́ yìí ẹ lọ bí àwọn ọmọ olórí ibú tí wọ́n ń jìyà tí wọn ò ṣẹ̀ bàbá wọn ló fara pa ọmọ ní ṣẹ̀jẹ̀ àmọ́ yìí bá a ti jòkó yìí táwọn fẹ́ náà ṣèbókò tí ń ro làwọn dá ẹlòmẹ́ni tí bàbá rẹ̀ rokorogo tó kú sínú ẹ̀tọ́ mọ̀ tó rí ṣe. تبارك من ساسا الأمور بعلمه. bí ìbá ṣe bí bíi tí a tó yàtọ̀ àwọn tó kejì wa lọ tí ń kẹ́wọ̀n olú ẹ̀ka wádìí sí. wọ́n palẹ̀ mọ́ fún aká tó dé làmì yàn. وذلله أهل السماوات والأرض. ẹni wáyé òun ànábì òní ṣòfò. وموقع السماء أرزاق بين عباده وفضل بعض الناس فيها على بعض. ẹni tójú yìí gún régé ẹ̀rọ ara tèmi náà kó sí rí kápẹ́ ní táǹtì àwọn aládàámú rẹ àrírí bá ti rí a ti di gẹ́kùgẹ́kù. ọmọ olówó lọ́mọwó náà olówó kò tó kó náà bá òun tó ti gba búrẹ́dì àrùn rí kó tó dáa fún ní òun náà kú náà ọmọ olówó ni ò jìyà rí àwọn aládàámú. وموقع السماء أرزاق بين عباده mo kí wọn sàláàtì. وفضل بعض الناس فيها على بعض. mo kí wọn àlùfín bàbá wa àlùfín dìkì láti Kánò. mo kí kéré olùkádìrí dírè o grand commander TNT tiwantiwa. وفضل بعض tọ́lọ̀ fi tàwa lọ́rẹ tí ò já mọ́ nàgà. kò fi síbi tipa òjì ní ká kó akọjú oorun sí à. kéèyàn ní làsámì orúkọ kápọ̀ olórí ibù. àṣírí wọn ìwà nítọ̀ wá alẹ̀ kọ́ kápá ẹnìkan mú sáṣẹ ọmú fìrì ọ̀nà. ṣùgbọ́n ànábì ọ̀rọ̀ tó bá kí ó tó náà gbogbo aburú ní òsì. torí ẹni tó lọ́rùn rẹ sí jùlọ ọlọ́run ló bá kápá rẹ̀. òun náà wọ̀ ní òjò dúró de nǹkan ó ṣẹlẹ̀. ìbámu rí bẹ́ẹ̀ àrẹ́bí sáfù ọmọkà kó lọ́nà lọ́rùn mi kó dúró dọ́nà ìsìláàmù lẹ́nu. وفضل بعض الناس فيها على بعض. ó sọ ifá yìí tí ẹ ṣẹ̀ṣẹ̀ fún ní ìsìn yìí kan tẹ́ ń pé ẹ máa ṣépè bọ́ọ̀ bá ti tó ní bàbá rẹ gbé lọ́ọ̀dà bí ọba tọkùnrin máa padà wọ́n jọ bí anu kò síbi tí ń lọ ọ́ ní sàárè kúyà rẹ̀. الأمور بعلمه ودلل أهل السماوات والأرض. àwọn tẹ́lẹ̀ rí wọ́n ti gbé apamọ́ rí nígbàtà tó lè jẹ́ àpẹ láyé nígbàtà tó lè jẹ́ wájẹ́ àpẹ láyé wọ́n gbé àṣà pamọ́ pé wọ́n ti yọ ọ̀rùn àtó lè jẹ́ ọ̀sìnkú láyé. wọ́n ń kọ́ra hánàfẹ́lẹ́ sàwùwà ẹni bá lé mi nígbà tí ò yẹ kò ní sínú ayé mọ́. ومن قسم الأرزاق ọba níbi ni mo kì í. بين عباده gbogbo àwọn àgbàlagbà ká ilẹ̀kùn. وفضل بعض. ọ̀rẹ́ mi ò gbọ́dọ̀ pé méjì ìgbà tí nàkí mi méjì ni wá. a fẹ́ commercial hospital kan nílùú lọ́fà ó lásìkò gbogbo aago mẹ́jọ nǹkan ní tí kú onílọrin tí mo ṣe wá sí nílọrin níbọ̀ gíga gbogbo aago méjìlá oṣù bàbàdàn tí kò ní bàbá ọ̀rọ̀ kan sì ní mọ́ ẹ má rìn rú mọ́ mo ní kí ni ó sì wá
nítorí fi lè múlẹ̀ mọ́ rìn lóru àtàwọn apààyàn àtọ́nà bínú sí gẹ́rìn lóru káàtó àwọn àtọ́nà yọrù sí. وفضل بعض الناس فيها على بعض. àtọ́nà òun bínú sí gan wọ́n lo òru wọn fi rìn káàtó yí àwọn táyà ṣe tó dùn wọ́n lọ. Allah. àbí níbi tó ń lọ àfọ̀pẹ́ dànù òkè bàbá ní wọ́ ẹ bàbá àbá mo kí ẹ̀dọ́ ìmọ̀ tó bọ̀ kí mọ̀ tó bọ̀. ومن الذي كل العلو علاه. ọmọ yìí jẹ́ ìṣọyọ́. ومن kò kí mọ́gàjì adé ńlá. wàkílù fáyà wo ti dá ní gbogbo ilẹ̀ Yorùbá Edo and Delta State mọ́gàjì Olúbàdàn lójúkọ. ìlànà sọ fẹ́yìn àfa olówó ní fàáyà ẹ̀ẹ́dẹ́ kan sẹ́nu làrú tẹ̀ǹtẹ̀ ìjẹkùjẹ ká olówó ní adé ńlá olówó kẹfàrà olówó ni olówó ọmọ olówó gbogbo àwọn àfáàtẹ náà ló ti ẹ̀ka bàdàn bàbá ńlá wọn ló náwó lé lórí ọwọ́ ṣàdúrà pọmọ rẹ ó di àpèsè báwa náà ti ń fi jẹ kó dírìwì yìí kíkálukú náà múra ọlọmọdé àti ìra ọmọ àdúrà ẹ̀yin nǹkan ló fẹ́ nìkan ṣoṣo ọmọ yóò ṣẹrú ọmọ ẹ̀ kálukú ló yẹ kájọ máa du oríire bọ́ọ̀ bá ṣe mú owó dínà lọ́ọ́ mú lọlé oríire òwúrí bọ́ọ̀ bá ṣe mú wá lóde ọ̀ọ́ni náà yóò tún mú lọlé padà ìtumọ̀ ẹni pé tó ọba ju nǹkan lẹ̀ kó gbọ̀n oríire oníwúrí náà rẹ̀. ومن الذي كل الثناء علاه. bọ́ ọ ló ṣe lè bàbá àbá mo kí lọ́ọ̀yà àwọn ẹgbẹ́ kí n rí wọn ìdààmú. ومن الذي بيديه كل مفازة. látòlí di Àbújá agbára rẹ̀ lọ fọwọ́ yẹn ní Ṣàgámù. وخسارة والكل يداه. bàbá wa nà kí mo kí dẹ̀ ṣe tí ń lọ́tọ̀ gbogbo ọmọ ọlá tí ò bá ṣe ti bàbá rẹ̀ yóò gbẹ́rù tẹ̀lé ọmọ kí n bàbá rẹ̀. bàbá mi wá tó gbogbo àná nǹkan ṣe bí kò sí tóbi. èyí ń fi abẹ́ bàbá rẹ̀ súnmọ́ bẹ̀yìn bàbá mi ẹ̀mẹ́rin ní máa ṣe ìwọ sí lè túgẹ́ kí ló ká pẹ̀lú abẹ́ bàbá rẹ̀ bá tóbi bí odó àníwọ̀ ọmọ tó ní ọ̀ lábẹ́. ẹ má jẹ́ tẹ̀yìn bẹ́ẹ̀ bá jọmọ sàláàtì tí ẹ̀ bá lọ kí ni wọ́n ti gba ọkọ̀ ìjẹun yìí la kí o sì lè ṣẹlẹ̀. mo kíran yín tẹ mójútó tí bàbá yín gbé kalẹ̀ wọ́n mójútó ìránṣẹ́ láti àbá kéwù wọ́n tún ń kàwé mo kí kàlífà àwọn afẹ́ kó gbogbo èkó ntí ẹ fẹ́ tí ìlú afẹ́ gbọ́ ni ẹ sọ fún àwọn òkèlè máa ṣe báyìí ṣe ń ṣe nítorí àlá parí ìjà. èmi ò lè ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe o kódà kí n ṣe tí o bá dùn mí èmi ń lọ ọ̀fàánú àwọn là á parí ẹ̀ à lè ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe o bẹ́ẹ̀ ṣe ń ṣe kó mọ̀ táwọn àwọn ò tó bá òun torí ẹ jẹ́ kù fún wa. èmi ò tó báǹkì ní kó mọ̀ parí àwọn tó yẹ kárí náà ìwọ́n kì í tá a rí ẹkún ni ìjà ló dé àfi ká parí ẹ̀ èyí tẹ́ ẹ bá ń tẹ ẹ lọ sí kó mọ̀ parí ẹ lọ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ rù tí bàbá yìí rù yẹ kí mo fẹ́ sọ bí lónìí kó parí kí o bẹ́ẹ̀ máa dùn yẹn máa jà ìyàwó ti kọ́kọ́ rí tó padà wálé lẹ́yìn ọdún mẹ́ẹ̀ẹ́dógún tó ọmọ rẹ padà mú wọlé wá wọ́n tún bí mi. ومن الذي بيديه ló bá bí ọmọ náà jà. كل مفازة ṣèjìmọ́ ló pa mí. وخسارة والكل هذا يداه. mo kí ní olùkádìrí
Commander. dírìrù gbogbo ẹ̀dá tó bá fẹ́ bá yín jà ó sì ti àmọ́ a sì ní wọ́n wò ó jìyà ni. ومن يوفق mo tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ni pé ẹ̀yin náà ṣẹ́ra kó láti ṣe ń dá níkẹsì jẹ́ kó kàdúríyà ó sọkún a sì kí yín ó reflect lára tá a gbé kalẹ̀ ẹ má sinmi ẹ má jẹ́ tí òní kan ṣe ń fa yín létí pé tọ́ náà ń pọ̀ òun wáyé wá ṣòfò ni kò wáyé wá sí dáadáa wọ̀nyá ń náwó lẹ́nu àwọn. من يوفق على القرآن ما لا mo ينال kí mo wá ṣàfihàn àti gbogbo àwọn olórí lọ́rọ̀ ìdájọ́ wọn sórí rẹ̀. آمين. mo kéyìn ìyá wa ọ̀rọ̀ tí ò ní jáwé tasawuf usulul khairat Súfì tẹ́ ẹ rí mu kí làwọn ìpìlẹ̀ oríire gẹ́gẹ́ tó wà mí. usulul khairat ní tasawuf ọmọ mi àwọn fatẹ̀sùbá ọba wa àmọ́sá gbogbo nǹkan ní òtán yẹn yẹn ẹ̀gbọ́n àwọn tí a sì ní ká máa sọ́ká àìsójó ẹlòmíì lè fóònù mi bàbá àti ìgbọ̀n pa mi náà ṣe tẹ́mi rẹ́rìn wọ́n rẹ̀ kí lọ tún fẹ́ gbọ́ tayọ pípọ̀ ọmọ ìyá ọ̀dọ̀ rẹ padà tá a bá ń bá ọ lọ báyìí tá a bá rí ìjà ìparí gbogbo àtàwọn aláìláì jẹ̀bi ẹ̀ tó kù nígbà tá a bá sì parí ẹ̀ àárín pẹ̀ ní kékeré bá a ti parí ọlọ́run kọ àmọ́ sí ó ti rí ọjà tó ọ̀yà kó sábẹ́ ọ̀rọ̀ ìkọjá bá ti lérò bí ìsàtórí bí ìsàrẹ̀ ní tá a tọ́wọ́ tá a kéde ó bẹ̀. mo ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nù àwọn òsì nígbà ìyẹn kí mo fẹ́ sọ mílíọ̀nù. àkọ́kọ́ náà tó lè mú yẹn ṣe rí rẹ̀ mẹ́nà kí àṣàkà tí ẹ bá dé Súfì tí ò bá lè tọ́ rẹ ó lò fún ni. kí ló ṣe wá tọ̀ ní tọ́ rẹ owó tí ìṣòwò rẹ owó ọlọ́run tó kó sọ lákòókò ọmọ ẹ náà olówó tó bá wọ náà ṣe òfò ọ̀ lè fowó rà lè jẹ́ náà wọ́n tọ́ ní kọ́kọ́rọ́ àlìjẹ́ náà lọ́wọ́ tọ́ wá tì mọ́ra rẹ̀ irú àti ń ṣe wọ́n rí dígẹ́ nìkan ní èmi nìkan mo dá níyẹn 1000 ìyálọ́jà lu ti alọ́fà ìyálọ́jà nígbà tí mo ṣe program lọ́fà ó dá níyẹn 1000 nìkan wọ́n sì ń ha fúnra rẹ̀ lónìkan náà onìkan náà ní ha òun ló wà ní ọ̀rùn tí ń tọ́jú gbogbo èèyàn wọ́n lọ́ọ́ ti rà ti ẹnu ẹ máa bọ̀ aṣọ́jú ẹ máa bọ̀ hẹ́gẹ́hẹ́gẹ́ ẹ máa bọ́ lọ́sì tààkà ẹ fẹ́ dolo sí. أما سخي tí wọ́n ti ní mẹ́rin káyọ̀ náà ni gbogbo ẹni tó bá lówó tí ìwọ́n wà ní jẹ́ náà ọlọ́run ti ṣépèlé ni. عند قومي محبب bàbá náà kí ìwọ́n kájà wá ń dààmú yìí dáadáa fẹ́ kọ́ ẹnìkan tó lè kọ́ níbi ìgbà mi. wọ́n lẹ́ni tí ó sì òkùnkùn lẹ́ni tó tó nǹkan sí tí ó sì. ó tó nǹkan sí wá sí àwọn àṣìwọ̀n náà wọ́n sunkún. ولا ما في عيوب الناس عيبا ẹ̀kẹ́ wọ́n lákun ẹjẹ́ abáṣọ lórí ọ̀rọ̀ nígbà tí ẹ ti ń kọ́lé àlọ́ǹtì rí ilé ara wa tá a kú dànù tó ní rí àmọ́ àwa ń lọ́ǹtì bí ọlọ́ àwa ń lọ́ǹtì ẹ̀ àwa fẹ́ sọ náà dọ́gba pé ọba alubára ni ojoojúmọ́ náà ń lọ́ǹtì mọ́ṣáláṣí àbùkù ní fọ́lọ́ pé ilé rẹ̀ là ń lọ́ǹtì. ẹ̀ẹ̀kejì tí mo mú ìyẹ̀wò ìdẹ́gbẹ̀ tó yẹ fi sórí ire lọ́dọ̀ rẹ̀ tàṣàwù fún yín dáńdó. وأما سخي tàwádùn ẹ̀wù ìgbà tí nínú fẹ́ kí Sheikh Salati àwọn ará bàbà ẹ̀ ń tọ́ lójú o nírú ẹ̀yìn náà mọ̀ àwọn ẹ̀mọ́ tá a bá tó dáadáa o wà lẹ́yìn tó lówó bá ní gbèrágà á fún ní sáìsì ẹ̀. mo tẹ́mi ó kọ́kọ́ sọ fún mi pé ọ̀rá fìlà fún mi ọ̀ ń sakọ tí wọ́n lọ ra orí tí ń gbèsè. orí mi ò gbọ́dọ̀ kú ọlọ́run mi fìlà ní sọnù. èmi rẹ̀ pàdé náà yẹn lọ fi ná fún mi bá àbá pàdé máa ṣàyè wa. àmọ́ ẹ̀tọ́ á lójú
tó lọ kí àwọn ìyá lọ́tọ̀ ẹ lọ kí ọmọ sẹ̀láàtì lọ́tọ̀ olówó mi ò ti sọ ẹ lọ́tọ̀ ọlọ́kẹ́ tàkìtì ẹ̀ ni kí lọ jẹ́ tọ́lọ́jú séwù rẹ̀ lọ wọ́n fẹ́ parun. ẹjọ́ ẹ̀yìn àfáà lójú ń tiwa lónìí kò sí tẹríba mọ́ àárí tẹríba lára àwọn àfáà mọ́ rárá àwọn agbẹ́dá ń darí ìlú àwọn ọbẹ̀ náà ká sí rárá yọ kọ́ tó kúnlẹ̀ mo ti kún tèmi kọ́ tó kúnlẹ̀ mo ti kún tèmi kọ́ tó kúnlẹ̀ mo ti kún tèmi kí ni ń gbénu yín tẹ̀ wá má gbà wọ́n. sọ kẹ́jú náà wù lọ ni tíyàwó rẹ̀ fi ń bọ̀ kí n tọ́ kí tíyàwó rẹ̀ sì sìnátọ̀ ní jẹ́ẹ̀kì ẹ̀ á ní ẹ̀gbọ́n rẹ̀ sọ̀rọ̀ bí tí mo ti mú tà lọ́wọ́ ṣe mẹ́rin sórí òru dáwà. ebi náà rẹ̀ kí ìwọ̀n náà fi ń wù wá ìtẹríba làwọn náà fi ń wù wọ́n ìtẹríba ò sí mọ́ láyé lónìí gbogbo ìmùrídí ẹ tún lọ fúnra yín lóye ńláńlá ẹ wá di wèrè ló ṣèkú yín lọ́wọ́ kò láti sí láláyọ̀. ẹ̀yẹ tí ó dọ̀la gálá fẹ́ kó àga níbi nísìn ẹ̀ ní ìmùrídí tí ó kàga ẹ̀ máa bẹ̀ wọ́n ni kálukú lọ wọ́ọ́rọ́ agbádá tàfà rẹ̀ wọ̀ kó láti rọmọ tá a bẹ̀ ń sẹ́. tó bá ká ń tọ́ náà. ẹlẹ́ẹ̀kẹta anúsùkù bẹ́ẹ̀ bá dé súfí tí ò bá lẹ́sìn yóò wọ náà ntaari nísìn adára àwọn tí ń ṣe tẹ̀sùbá táwọn fa tẹ̀sùbá ká ọtí wá rọrùn lẹ́nu ẹ̀yin ọ̀dọ́ ojú yóò ti pọ́n bá tójú rẹ bá sì pọ́n yóò kàn sẹ́nu mọ́ ọ́lá ni àwọn akọjá kásòrò kálá gbọ́dọ̀ rí báàsì ọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ yín dùn mí ló kù kò sí panu mọ́ ẹ̀ńgbẹ̀gbẹ̀ àlè ké wọn kó gbé tọ̀nù fún rẹ̀ mi yóò wà mí ìdá aṣọ àti sọ yóò ti kó níbẹ̀ ẹ̀wà mutí ẹ̀wà ṣubú bí ẹni wárápá. kò wá sí ẹ̀sìn mẹ́tàlá lónìí kò sí ẹ̀sìn mẹ́ta dánúkú tí kálukú fa tẹ̀sán àlọ́wọ́ kálukú nínú yàrá kò lè pìọ́ náà kó dánú mọ́ kò mọ ojú ìṣẹ̀fì pìọ́ náà mọ́ ọwọ́ ń pè gèdè tó fún wa kó ojú ìwé mẹ́rin wọ́n sọ fún wa lọ ògùn wa sáré bọ̀ ògùn wa jọ yá ni ọ̀gbọ́dọ̀ wọlé òní ọ̀pẹ́ kan tó dé ọ̀rọ̀ mi làwọn lè tọkọ̀ lé wọlé olúworogbo lé wọlé wọ́n yà wèrè ọ̀wà bẹ́ẹ̀sì ọ̀. bàbá wọ́n kà á lọ wọ́n ń ké bí wọ́n ń pe wọ́n ní bọ́ọ̀lù yìí ò bá ní ó dá kí tàbá ara kà lórí bí àti ẹ̀gbọ́n yà á sí gẹ́ yàtí tá àkọ́kọ́ ọmọ kàyìn ọmọ àfihàn tí wọ́n bọ́ wá lórí ta olómìnira wa gbà ké ó wà lámọ́lẹ̀ ní Ọbàtálá ó wá ní orí mi ní ọ̀làmọ́ ó ní ẹ̀jẹ̀ máa rú ó ní mo yẹ ẹ̀jẹ̀ ṣé ìyìn láwàá jẹ. àwọn asfaw that ó kọjá máa pe ọlọ́run tí ìwọ̀n máa dáhùn fún bẹ́ẹ̀. ọ̀nà ní ọ̀lẹ́ sáà lílù kárí kò mẹ́ tọ́jú mẹ́ tẹ́lẹ̀ náà bá wí ní ìsìn ìsì dráàpù ni mo fẹ́ kó ṣẹlẹ̀ ní 40 ọdún yóò ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ìgbẹ́ bàbá ẹ̀wá ń dara yín láàwọ̀ èyí àfáà náà wá ń lọ sí pẹ́kẹ́pẹ́ ẹ̀wá di wèrè ẹ̀dá kò tó báyìí bá ṣe èrè tani wà sí. àṣẹ tí ń da aláàmú lónìí ẹ̀sìn tí ń kú o ẹlòmíì ò ní tẹ̀ kí ló ní yàrá mọ́ àgé tó sùn wà lórí téèbù rẹ̀ kò lè yá yín lò kódà tẹ bá retí mu kóòkì ẹni ṣe kóòkì gidi ni ẹbí o ọ̀sán ọjà wa bí yọ̀ sí yìí o torí wọ́n fún ọ ní kóòkì yìí mú àti ẹ bàjẹ́. ẹ bẹ̀rẹ̀ kẹ́ni ẹ
béèrè èèyàn alékìlẹ̀ lẹ́ẹ̀kẹrin wà ó sùn olùkí ni mo fẹ́ sọ báyìí kìlẹ̀ kí èèyàn ó ní ìwà àlébí tòkó dọ́kan Sallallahu alaihi wasallam. Fátímà ló tòkó tì lẹ́nìkan bá dé bá fẹ́ ló kún ànábì Sallallahu alaihi. Fátímà kan ẹ̀rọ ànábì ní tòkó àwọn tí ó tẹ̀lé alọ́la náà nù wọ́n fẹ́ ló gún ọ lánìí obì tí ò bá so sétí ọ̀nà wọn ikú pọ̀pá bò gbogbo àtàwọn abí lónìí mo dúpẹ́ lórí mo fásitì wa àbàtì ẹkùsẹ́ ẹlòmíì tó gorí igi lọ tó wà lọ tí ò rí ẹ tó sùn lórí bẹ́ẹ̀ ní sí wò náà kàwé tí wọ́n gbogbo náà lọ àgbàlagbà máa ní nọ́ọ̀sì ní wò náà kẹ́yìn súnwọ́ sápọ̀tù padà sápọ̀sì ẹ tó sùn lẹ̀ lórí torí kí ni tí o yẹ bá rí kankan náà dáná mi ò bá lójú mi kò tó ní gbogbo wọn lọ àfi kárẹ́ tó lójú mi tí o gbẹ̀jẹ̀ àyà sápọ̀tù èmi ń sùn dẹ́rẹ́bà mi mọ̀ tí wọ́n sọ pé ní òkú tó wà mẹ́ gbọ́dọ̀ jiyàn yóò kàn kò tó tó lọ ọ̀tọ̀ ní tóun rí ọ̀tọ̀ ní tèmi ń rí. أحب مكارم الأخلاق جهودي. bọ́ọ̀lù lèmi ó ṣe sùn òun yẹ ẹjú rẹ̀ ní kò rí rẹ̀. وأكره Ànábì Muhammad صلى الله عليه وسلم. bọ́ọ̀dìrì ọjọ́ bí ànábì là ń ṣe ànábì kírun ní Káàbà níjọ́ kan bàbá náà kí àwọn ohun jẹ́ ní ìbánú jẹ́ wọn ò rí orí ìrùkú tó wà báyìí wọ́n sì lọ gbé òkú ẹran àwọn agbèkú ànábì lọ́rọ̀ صلى الله عليه وسلم. òun ara ẹni tí ó bá gbé ètùtù ẹran wá tú sí lẹ́nu ẹran tó ti kú láti jọ mẹ́ta. fẹ́ẹ́tì mo wọ́n ń sẹ́ eré wọ̀ bàbá mi wò ní ẹsẹ̀ ọba ẹ̀ orí fi wọ́n lẹ̀ ó ní wọn ò tí ì rí tẹ̀mí ń rí ni. gbogbo wa tá a wà bá ṣe wà yìí tá a bá jàjàjà tá a bá tú gbogbo nǹkan ká nígbà wọn pàdé sùsànà tí yóò náà tú ọjà wọn. ẹni tá a bá wí a bá wí ẹni tá a bẹ̀ á bẹ̀ ẹni tá a nà á nà ẹni tá a kúnlẹ̀ fún a kúnlẹ̀ fún ọmọ tá a bínú kò jọra wọn ọ̀ọ́kẹ́ mọ́ mi tó bí ní dáàdì rẹ̀ mọ́ bínú ọ̀ọ́kẹ́ mọ́ mi òkúta lọ́dọ̀ gbé níta ẹ̀dùn ìbànú fọ inú ojú lónìí. وأكره ọmọ tá a bí. البواني أبا. wọ́n ẹ̀ ti sọ fún yín ẹ̀ tí wọ́n ní ìyàwó mẹ́rin bíi tèmi tó bá lọ tìṣ mọ́ láti náà ilé rẹ̀ jù ó ń bẹ olùlọ́wọ́ afẹ́rẹ́ jù tó ìwà kọ́ nìfẹ́ o tí ẹ bá ní ìwà nìfẹ́ ìwọ́n ni obìnrin ní òníwà ó sì gbà tiẹ̀ ọlọ́run nílò ṣe níwà kọ́ ọmọ ṣẹ́rú rẹ̀ yóò tún tàkà gbowó lọ rẹ̀ àní àbí kẹ́kẹ́ sí ni wọ́n lọ sọ fún ọmọ kéwàá ìwúlò ọ̀dọ̀ wá. Èyí tí o máa yá àyàn lówó ń bẹ agbára rẹ̀ èyí tí ti lè yá àyàn lówó ń bẹ ó lè dá tírìtì ẹ̀ bẹ́ẹ̀ lórí igi ọ̀sán kan ọ̀pọ̀sán láti káyìn tó lò láti káyìn tó korò láti káyìn tó tẹ́lẹ̀ nù ákáyìn tó lómi tí ò lómi sáà lè bínú bẹ́ẹ̀ kí ó dá ní kíkà rí àti wá tẹ́wé nísìn àti rà ètò tẹ́tẹ́ ló tẹ́ èyí tí ò lómi ò lómi á lè bínú bẹ́ẹ̀ kí kò ní wúlò mọ́. nínú ìyá kan láti bí ọmọ tó dágídí láti bí dídìrín láti bí pòfẹ́sọ̀ ẹ̀sìn bí ìjọba yìí táyà káàkiri títì ìdàyàdé kan àtọ̀ kan oorun kan ìkúnlẹ̀ kan wọn ò sì lè tóra wọn. sílẹ̀ sọ́lá ti lè báyà mi إن شاء الله. ṣé mo lè sọ̀rọ̀ kan mo lè sọ àbí àwọn ayàgbẹ́ tán wọ́n ní tabataba látó nírun tínú wa káàrí yà nǹkan àmọ̀ òrùkú pẹ̀lú ẹlẹ́rìn ni àmọ̀ nàró sáà alẹ́ yàgbẹ́ tán sáà lè pọ̀ fún tán alẹ́ pọ̀ bàjẹ́ tán ni ìbànújẹ́ ò lè tán láyé ìdùnnú ò lè tán ẹ̀gbin ò lè tán àbùkù ò lè tán. ṣé mo tún lè sọ mí ẹ̀ẹ́dá mi lò ṣé pé àtọ̀ òwúrọ̀ àbí àtàtà àmọ́dá lẹ̀ sí ẹ̀ẹ́dá mi lò à á sì ń tẹ ẹ̀fọ́ orí rẹ̀
àti ń tẹ̀lé borí àtàn ló wù àbí sáàtàn ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. tí bí túmọ̀ sí pé nínú nonsense àmọ́ rí sense. tá a bá ti pa náà lẹ́yìn rẹ̀ sense náà ló kù lẹ́lẹ̀. wà á kí ó àìbá wà ní ọ̀hábà asfahu ansibabi nasi hilman. ẹ̀rọ ìwà nínú ẹ̀mí ṣòfò. wà ṣàrò nasi. láti sẹ́wọ́n tó lè sọ mí tẹ́lẹ̀ èmi ò lọ́nu tíra lónìí ẹni kìíní tí n bá wọ sọ ní ìsìn tí mo yí padà wọ́n ní mo wọ́ sọ òdì àbí tí mo lè yọ òdì kúrò lára ojú tó bá fẹ́ yọ òdì lára ojú aṣọ níyà bọ́ọ̀dì wà ní àbí àfọwọ́ sí fọkàn àfọwọ́ ọ̀tún jẹ nígbà tí wọ́n bá bí asáré jẹ́ owó sì kúrò mẹ́ sáré òní ní ọ̀tún òsì òmò sí òsì ọ̀tún òmò sí ọ̀tún ara kan náà sì láti pàdé. وشر الناس من يهوى السباب. ẹbí òkè òní dábì àwọn ẹsẹ̀ báwo èèyàn. وشر الناس من. ẹni sọ fún yín lónìí kó lè bá àná ìbá dúró báyìí. الله. ẹ má sọ àdàkùnrin ayé mọ́ ẹ tó yàrá ìmọ̀ lọ́wọ́ yàrá ìmọ̀ lọ́wọ́. nígbà tí ìyàwó rẹ̀ kan sọ pé kọ́ ní èmi ò lè dòkú tó lọ sí mọ́. àná mi ni mo kọ́ ó lè lọ. wọ́n lọ ọ̀rọ̀ wọn náà oníṣòwò nìkan ni wọ́n wà ní. ṣé o tún wọ nǹkan mi wá? tábíyà ìtòlú òní òní tábíyà ni kì í ṣe pé ká ké owó tíra tẹ́ agbára rẹ̀. Ànábì sùn sallallahu alayhi wa sallam. mo fẹ́ kẹ́ gbọ́ mi yé bó wá fi dàrọ́ rí lẹ́kùn ṣe lákẹ́ tó kó jẹ́ ó wá fi dàrọ́ rí bírù ó fi dàrọ́ rí ọkùnrin bá yọ kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́ ló bá yọ ìdà lórí Ànábì ó kàn gbá Ànábì ní bàdí ilé Ànábì kan wò báyìí ìdá sì bọ́ lọ́wọ́ rẹ̀ Ànábì wa mú ìdá ó dá lórí ló mọ̀ nípa mi ó lọ́ọ́ lérò pé mo bẹ̀rù ìdá tó wà lọ́wọ́ rẹ̀ wọ́n ti sí ti kú mọ̀ sámi Ànábì wa dákẹ́ báyìí bàtà Ànábì wa fi ìdá kan lẹ̀ wọ́n ní ashhadu an la ilaha illallah ó ní ní ìsìnkú àwọn tó fẹ́ kí n wí. ẹ̀mí àwọn kan ti débi pé tẹ̀ bá pa ọ̀gá wọn nígbà tí. ẹ̀jẹ̀ àgbà lónìí pé tó pa á pọ̀ gbogbo àkájà ẹni kìíní ní tí ń ti wá dá sọ̀rọ̀ mọ́ṣáláṣí ni. wọ́n lójú ogun àwọn aká ẹnìkan mọ́ nínú pé la ilaha illallah la ilaha illallah wọ́n ṣàfikàn bẹ́ẹ̀ ní orí ni. yìí abánilẹ̀ bá sọ olùsìgbà tó rí ìlà ní la ilaha illallah Ànábì kan jáde oníkèlè wí ó pè la ilaha illallah ẹ sì pa olùkóra kó ṣe pé ń tàn yín nígbà tí kìí àwọn ìdíkà máa ṣàádà bá dé kí lẹ sọ fọlọ gbogbo adájọ ń jà alùdá ilaha illallah ni wa nígbà tó lọ bá nàró wa tí ká máa ṣàádà bá ń sọ̀rọ̀ sójú òní tìyà pé ọ̀sìnwó tèmi mọ́ ń ṣe la ilaha illallah ọ̀sùnwó tèmi ń ṣe la ilaha illallah ọ̀sùnwó tèmi ń ṣe la ilaha illallah sáà níjẹ̀bi. ń tá àfi lè pa ẹni tó wí àlè bẹ́ni tó wí jà àyà parí tó wà láàrin wa ni. ẹ̀gbọ́n tí ń wí. mo ti ń sọ kò nínú mọ́ ọ̀tọ̀ fẹ́ jà ṣùgbọ́n tó bá dàgbà bẹ́ẹ̀ náà tó bá dá ọjà mi sí sọ̀rọ̀ àti oníkan túmọ̀ lórí. ọ̀ọ́ni lè sọ àwọn náà fi ọlọ́ọ̀ bàbá wa ní àmọ́ yìí bàbá dáàdì ni bàbá mo gbọ́ ìtẹ̀kẹ́ náà mo fẹ́ ní para mi bàbá ní kí n da tíra kan wọ́n mú sí grandfather mi wọ́n á fi kalẹ̀ lẹ́rán bá jẹ́ ó wá jẹ okọ̀ ọ̀rọ̀ nǹkan lára tíra bàbá kan bu ekun mo ní kí ló dé bàbá wa 20 wọ́n ní sọ orí tíra tó rí
kí n tó rí gbà nígbà tí mo fẹ́ gbà sọ bá tó bá dáwọ́ lé kò ní ṣe sí. àmín. ọlá àkọlù ló fi rí mẹ́lẹ̀. ẹ̀sìn àmì tó. àmín. mùsùlùmí ní ìdáná sí àwọn lọlé. iná ìrọ̀fà ní jàlá ìlà ìzọ. kò sí tí ìrìn tuntun kó dọ́rọ̀ mọ́. Allah. ẹ̀yin àwọn tí wọ́n dé ní náà. bẹ́ẹ̀ sì bá wa ká ìtẹ̀síwájú lọ́wọ́ yín o. ara yín là ń da iṣẹ́ sí. ara yín lọ́wọ́ ti bíréèkì búrẹ́dì tí ó fi jáde. bí fúláwà bá da tí bíréèkà ò bá da yóò bá nǹkan jẹ́ o. yóò bá ayé iṣẹ́ jẹ́ gbogbo àṣìkárù tá à ń ṣe ara yín yóò gbàdé ọmọ. èyí tẹ̀sí wá ń bí tẹ̀ tí ì lọ́kọ. ẹ méjèèjì ayé gbé inú àwọn àfáwọn ẹni ìdí omi tó fa ẹ fẹ́ ara. iná ìrọ̀fà ní jàlá ìlà ìzọ. wàbá ọkùnrin sọ bẹ́ẹ̀ àwọn ẹ̀dẹ̀ kí mo tó dá ló yẹ kí yẹn máa ṣe. tẹ̀bárẹ̀ tí ò ṣe tó dáa tó bá rí tó dáa níbo ni yóò wá di wèrè ẹni ní ibo ni bí ẹni tí òun kọ́ kiri tó bá lòde ìkó mẹ́rin lónìí kó mú ọ̀nà àkókò sínú fíríjì rẹ̀ níṣẹ́ mo ní ìwọ̀n oníkòrò ní wèrè wọ́n wà ní ẹ̀ máa yà ẹ̀ tó wà kó jọ síwájú ẹ̀. tẹ̀bárẹ̀ àfà tó bá lòdì tí ń gba náà pòbí olóbìn gbàrọ̀kù ló fẹ́ mi. wọ́n ṣáàtì fóònù tó dáa kódà ìtọ́ba ọkọ̀ fẹ́ lọ́mọ kéwú tó bá ní bákan tó pọ̀ tí rẹ̀ fẹ́ tó fa ilé kó lọ́mọ díjì ẹ̀wà tó fi ní ilé tó fi ní ilé èmi mímí o ṣe dúró yìí first class general lè rẹ̀. wọ́n bá nàkí ó yà á. wọ́n bá ṣètò ẹ̀sùn. àwọn níbi rírù lágbára gbogbo tó lè dìbí ẹ̀jẹ̀ ẹ ti ní ẹ̀dá àlọ́tà wọ́n tó jẹ́ nǹkan ọdún sáyìn obìnrin kéwù tẹ́ ẹ fojú di lówúlò dúró ni. ọ̀dọ́dún rẹ̀ yìí ní kandidéètì onídìí ní ọ̀ní kandidéètì iléyàdé ọ̀rẹ́ ni pè ọ́ Ramadan ní ọ̀rẹ́ ni pè ọ́ wọ́n lè kàn ní ẹ bá sọ fún ṣéwù mo nídìí ẹ̀ àdídá ló kọnu sànẹ́bì tó o bá ti dún ayé rẹ̀ ó ti dí pẹ̀lú ẹ̀. irú wọn kí ó fẹ́ ìwà òun lọ́wọ́ aláwọ̀ afọ àgídí tó lè wọ́n yìí ẹ̀ ṣe irú ìṣètò ọ̀pá ìwọ̀n ìwọ̀n wọ́n bá rájà tó ẹ̀sùn. ó tún wọlé fún inú ẹ̀yìn ìyàwó ẹni náà láàrin ẹ̀ àṣàlátù yìí tẹ̀ ń lọ gbogbo ọmọ yìí tó kàwé tí ẹ yá yìí ẹ̀rẹ́ nìkan fún làáfà wo ó ti parí ó ti sẹ́f ó fẹ́ kó fẹ́ ẹ̀ lè ṣe yín o ẹ̀ ń tẹ̀lé adá ẹ̀mí yín ò fọmọ fún wa kó làdúrà yóò ti gbà lára wa. èmi ò ní òye ìgbà mo bí ẹni wọ́n sọ pé aláàfáà lọ fẹ́fẹ́ èmi ò mọ̀ sí ọmọ sí kíni nínú àfáà àti sákọ́ńbáàsì tí ń gba ní bùtù nínú ìwọ ni wọ́n fọ́ mú léṣe. ẹjẹ́ bò mí náà sọ̀rọ̀ àti wọ́n mọ́kí tó wà níbi tó fẹ́ràn fáàrí sọ́fẹ́ àfáì ó yọkù èyí nǹkan ó bẹ èyí nǹkan ó pa lórí èyí nǹkan àpá rẹ ti rí èyí nǹkan kò ní mọ́tò ọ̀wọ́n láà bẹ́ẹ̀ ṣe tóbi jọ sí ní báyìí tí ìrẹ́ ọwọ́ ara wọn ṣe ọ̀rọ̀ jáde àmì ìgbà kí ọlọ́kọ lọ́dún ṣe bẹ́ẹ̀ ní ẹ̀ tóbi jọ ẹ̀ kò ní ìdíkọ́ ara wọn ṣe wọ́n mú nọ́mbà tó wù ọ́. lọ́kì ó tún ní sọ yìí àrùn náà fẹ́ẹ̀sì náà nínú ọmọ obìnrin tí ò rẹ́ni fi ọmọ ẹ̀ lẹ́rìí fẹ́ tó ẹ̀ tí wọ́n jù bọ́ọ̀lù tó fọwọ́ ẹsẹ̀ ó parí ilé bàbá rẹ̀ ọjọ́ lọ yẹ̀yìn lẹ́yìn agbọ́kadà bá kọ́nu sí ọ wọ́n yóò fẹ́ liability tí ó bá lu ẹ̀ dànù. Àlàyé àrífín àìdọ̀gbà ọ̀rẹ́ rẹ̀ kí wọ́n ní kí n fún ilé ẹ̀wọ̀ ẹ̀yin ọmọge tẹ́ wà níbí ẹ lọ lélo ẹ lọ lẹ̀ díẹ̀ gàlẹ́gàlẹ́ rí ọkùnrin ń sá ọkùnrin ń sá. àbẹ̀lẹ̀ kí ìwé ká fún yín kéèkì tẹ́ mo lọ lé because yìí máa jẹ́ bàlújẹ́ 28, 29 kẹ́wọ́ rẹ̀ ní fẹ́yìn tó bá yá nísìn ewé ọmọ rẹ̀ tó bá yá ń tí ẹ máa ní lára obìnrin náà fi sùn tì
ọ̀dọ̀kùnrin ọ̀dìgẹ́ bí igi ọ̀dì àfigilúgì kò ní sí àtìmọ́ lára rẹ̀. عارفين منه وعليهم المهيمن نور كريم Grand Commander no. تبقى Grand Commander. أخلك عند ذنبي فإن الذنب يغفر الكريم Grand Commander. فإن الذنب يغفر الكريم ولا تقطع Bàbá Akíní. فإن الذنب يغفر الكريم Ẹyẹ wá wo yàrá rẹ̀ kí wùlọ́ dọ̀ mí. Ṣé ẹgbẹ́ ṣẹ̀rí àti bíbí etí kan ké fún mi? Ọdún ọmọ mọ́lá kan ti kọ́. Àbí Ọlọ́run. Ilé ìsọ̀lá tí ń dùn Ọlọ́run méje kan. Àmín. Bẹ́ẹ̀ bá ṣe àmì yóò dùn mí. Àmín. Ilé ìsọ̀lá tí Ọlọ́run méje kan. Bàbá Amírù Jésù ní Ọ̀yọ́ sí i. Bàbá ní mọ̀ pé mọ́gàjí àdánilánà mọ́gàjí Olúbàdàn. ولا تقطع أخلك عند ذنبي. Ọlọ́wọ́ fún ọlẹ́bùn kan. Bí ayé ṣe tó yìí kò sí kọ́ńtì tí mo délé. فإن الذنب Wọ́n ti dá sílẹ̀ rẹ̀. يغفر الكريم Ó bá sí àbí. فإن الذنب Ó kọ́ mi sí ilé rẹ̀. الكريم Ẹ̀yin àwọn mo so ipò. ولا تجعل على أحد بظلم Olúbàdàn mi. فإن الظلم موته وخيم Mo sì dáadáa. فإن الظلم موته وخيم Mo fẹ́ ṣàdúrà nù. Agbára rẹ̀. وإن مريت غيظا Ṣẹ̀gbọ́n tí Nàìjíríà ń sọ. على أحد إن الفرش يوم Nínú ìtọ́jú wa. على أحد Lórí nípa ní òṣèlú tú. Agbára rẹ̀. فإن الفرش يوم Dókítà Sọlá ti ń kọ́. ولا تفرش إن مريت أيضا لا تفحش وإن مريت غيظا Orúkọ náà tẹ́lẹ̀ tí ẹ̀ bí ọlú sábà di nǹkan bàjẹ́. على أحد Tí wọ́n bí ọlú wọ́n di nǹkan bàjẹ́. إن الفرش يوم على أحد الفرش يوم TNT tí wọ́n tú wa. ولا تقطع Ọkọ̀ tí kí ni wọ́n dà wọ́n dín bọ̀. Grand Commander sílẹ̀. فإن الذنب يغفر الكريم فإن الذنب يغفر الكريم لا تفحش Ẹjọ́ tó wà ní àwọn مريت غيظا èmi bí Ọlọ́run ní tèmi wọ́n síláṣí wa. Ọ̀rọ̀ ìjà sí ọdún tí ń bọ̀. آمين فإن الفحش Ọ̀rọ̀ ìjà wa péjú sí. موته وخيم Fúnẹ̀ náà wà láàárọ̀ ọjọ́ náà. فرش Ọdún kọmíṣọ̀rọ̀. وخيم Because bàbá yìí kọ́ àwọn kọjá ẹ̀yìn wọn ká mọ́ ráyè ìgbà yẹn yẹn. Ìtúnyẹ̀ wà láwọn ń jẹ. Dórí wù, ṣé ìṣẹ̀lẹ̀ àti ní kẹlẹ́ parí mọ́ṣáláṣí? Mo sọ bẹ́ẹ̀ ní ọkọ sí. لا تقطع أخا لك عند ذنبه Àlífàwọ̀ àgbáyé yé wọn lásètò lórí ẹ̀. Ń ṣe ìgboro owó lọ́tì.
wọ́n láwọn àti dírìwù àwọn parí mọ́sálásí àwọn ọ̀rọ̀ kan bọ̀ wọ́n láwọn ó ṣètò lórí ẹ̀ á sì sí bí fún tiwa Inshallah. tá a sì tí wọ́n tó tí lè kí wọ́n tó nígbà yìí Allah. Amin. wọ́n lọ́wọ́ ti ṣe lò Amin. nta ní with food AC air conditioner nta ní níwájú fún AC ẹ̀ nígbà fẹ́ kọ́ ló ṣe mọ́sálásí wa. Allah. Àbújá ó sì gbọ́ wọ́n yá a tún kó wọn láti Àbújá náà. àwọn àbẹ̀ ìrọ̀lẹ́ èmi kò ti dé lóko ọ̀la pẹ̀lú ògbọ́n náà. ìwé lọ́jọ́ mi mú lẹ́yìn. ọlọ́pàá bí àwọn àtàlẹ́ àlùfáà ti hà. إياك نعبد وإياك نستعين صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ìlànà kejìlá fún mi. gbogbo àdúrà tí bàbá